parí ọ̀rọ̀ yìí ilé là ń wò. Ó dáa kí èèyàn bímọ ní ilé tó dára. Tọ́mọ bá wá láti ilé tó dára, ìwà rere, ìwà bí Ọlọ́run, ìwà ọmọlúwàbí lẹ́nìyàn á mọ̀ wò. Torí ọmọ tí ò bá torí tó dára wá, á mọ̀ ìwà tí ò dára. Á jẹ́ ọmọ burúkú tó bá dé àwùjọ ọ̀pọ̀ ènìyàn. Wọ́n á lè wò ó gbá lọ lè ti wá. Wọ́n á lè fi orúkọ yẹn mọ bá hùwà rere ní ìgboro. Wọ́n á rí lára ẹ̀ gbà bóyá bí àwọn fámìlì ẹ̀ náà ṣe rí nìyẹn. Tó bá sì wà burúkú náà, ó jẹ́ pé bí èèyàn ti bá nílẹ̀ ọ̀gára lọ. Ẹ bá wa parí òwe yìí ọ̀gẹ̀dẹ̀ dúdú kò yá bùsàn. Ọ̀gẹ̀dẹ̀ dúdú kò yá bùsàn, ọmọ burúkú kò sí lùpa. Èèyàn bá sọ pé èèyàn bá bí ọmọ pé tí ọmọ bá burú, èèyàn ò lè ní ìsinmi kan sọ pé àbóyá ọmọ kan o ọmọ yìí ó ṣùwà tí ò dáa ó wà páàlẹ kan a lè sọ wípé ká lọ fà láwọn tí ó pa lọ́wọ́ wọn ò bá wí náà ni pé bóyá ọmọ kan wọn ló ń jalè kò pọ́sibú ẹja fi ti gba ti aníní àbí aníní ẹ̀ka fi ṣe example ńgbà ìtàn pé wọ́n ní lọ mú ẹ rí i pé ńgbà tí ìyá rẹ̀ débẹ̀ kò lè sọ pé kán pa yóò tún mọ bẹ̀rẹ̀ fún pa àbáwọn fílẹ̀ kankan yóò change àmọ́ bá wí náà ni kò sí bọ́ ọmọ ṣe burú tó tí ìyá rẹ̀ ó wà sọ pé òun fà pé kán pa kò pọ́sibú. Ilé là ń wò. Ilé là ń wò ká tó sọmọ lórúkọ. Bàbá ní pé ká wò ó. Ilé ni à ń wò ká tó sọmọ lórúkọ. Tí nǹkan kan bá ṣẹlẹ̀, a rí i pé ká tó lè gbé ìgbésẹ̀ kan, èèyàn gbọ́dọ̀ kọ́kọ́ wò ó pé kí ni nǹkan tí mo ní tí mo fẹ́ fi ṣe nǹkan tí mo bá fẹ́ ṣe nǹkan kan sí màá ti kọ́kọ́ ní ká ní mo fẹ́ lọ ra nǹkan kan màá ti kọ́kọ́ ní income tí màá fi lọ ra owó tí màá fi lọ ra nǹkan yẹn tí mi bá lówó lọ́wọ́ mi lè sọ pé mo kàn láì fẹ́ lọ ra nǹkan owó tí mo bá ní ni mo gbọ́dọ̀ fi ra nǹkan tí mi bá lówó mi lè sọ pé mo fẹ́ lọ ra nǹkan so ìtumọ̀ ẹ̀ ni pé nǹkan tó o bá ní ló lè lọ fi ṣe nǹkan tó o bá ní nǹkan yẹn kò lè lọ fi ṣe. Ọ̀gẹ̀dẹ̀ dúdú kò yá bùsàn. Ẹ bá wa parí ẹ̀. Ọ̀gẹ̀dẹ̀ dúdú kò yá bùsàn, ọmọ burúkú kò yá lù. Kò sí bí ọmọ ṣe lè dúró títí tá a lè sọ pé kán lùlù ọmọ bẹ́ẹ̀ pa. So irú ọmọ tọmọ kan bá wà tó bá jẹ́ pé ó lé. Ìwà tó dáa. Tí ẹni tí bá fẹ́ ṣe ọmọ yẹn, a ní láti ṣe pé kí ọmọ yẹn kí nǹkan má ṣe no matter bó ti wù kó rí. So bó wà lọ́dọ̀ àti wà níbí. Ọ̀gẹ̀dẹ̀ burúkú kò yá àtúntò tán ọ̀gẹ̀dẹ̀ burúkú kò yá nígbà. Ó ń kí sẹ́kúlọ́rọ́. Ọ̀gẹ̀dẹ̀ kò yá bùsàn. Ọmọ burúkú kò yá lù pa. Ọmọ burúkú kò yá lù pa. Tọ́kílẹ̀ gbé ẹni tí èyàn tó bí ọmọ yẹn ò wá dáa. Òrò wá torí pé ọmọ wọn ò dáa kópa dandan o. Àfi pé kì í sọmọ mọ́. Yóò tírèèni ẹ̀ ní pé yóò fi wúlò náà ni. Ẹ bá wa parí òwe yìí. Ilé là ń wò. Ilé là ń wò ká tó sọmọ lórúkọ ni wípé túmọ̀ ilé là ń wò ká tó sọmọ lórúkọ ni wípé tí èèyàn bá ní òun lèèyàn gbọ́dọ̀ máa gbé bùkátà èèyàn lé lórí. Irú nísìnyí báyìí nǹkan tí mo jókòó tì ní tí mò ń tà bóyá 50,000 òun ni mo fi ń tajà tí mo dẹ̀ rí mi ò gbọ́dọ̀ lọ máa jẹ gbèsè 150,000 torí pé nǹkan tí mo máa rí kọ́ọ̀mù mi ò tó iye owó tí mo lọ ń jẹ yẹn tí mo bá padà tún mo wá lọ ṣerú ẹ̀ ó máa yọ mí lẹ́sẹ̀ ilẹ̀ sóyún tí mo bá ní òun ni mo máa gbé bùkátà mi lé lórí òun ni túmọ̀ ilé là ń wò ká tó sọmọ lórúkọ. Ọ̀gẹ̀dẹ̀ dúdú kò yá bùsàn. Ọmọ burúkú kò yá lù pa. Ìtumọ̀ náà ni pé kò gbà sí lè bímọ tó bá yá bí ọkùnrin ni ó burú àbí ọmọ tọ́ọ̀gì ẹ̀kọ́ àwọn tọ́ọ̀gì wọn gbogbo ẹ̀ ń bọ̀ gbogbo ẹ̀ wà tó ga ṣé wọ́n ṣá burú báyìí kí nìkan tá lè pa àmọ́ túmọ̀ nú ní tá lè ṣe fún bẹ́ẹ̀ bí káwọn gbàgbà fún ni àbí ká máa wá bí ó ṣe tá àti rọ̀ tí ó jẹ́ wúlò fún yàn tó tó bá ti wúlò fún yàn àbí tí àwọn pàtì èèyàn lè sọnù tó fi wúlò fún yàn lè mọ̀ wá nípa àwọn gidi náà ni a ti ó sá jẹ bó ti lè jẹ́nu kò sí pé àwa ní ọmọ ìbúrò sátún wa pa ni
nígbà tí ibi táyé rẹ̀ ti wáyé a lè pa láyé a wà bí ó ṣe níwúlò tó pé ọmọ burúkú ìyàwó sàn ọmọ kìnìún àbí ọ̀gẹ̀dẹ̀ tó ìyàwó sàn ọmọ burúkú ìyàlùpa